ológo ọlọ́run aṣọ ipò ṣe ọlọ́run agbára wa gba ọpẹ́ wa ibi ìsádi wa gba ìyè wa ọpẹ́ wa níwájú rẹ̀ jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà bàbá àti jésù ìsìn Ṣílò tòní olúwa darapọ̀ mọ́ wa nínú ìsìn Ṣílò tòní olúwa fi agbára rẹ̀ hàn ọlọ́run onímájẹ̀mú ìwọ la fẹ́ rí olúwa darapọ̀ mọ́ wa ẹ̀mí mímọ́ ó yá fi agbára rẹ̀ hàn ohun gbogbo tá ó máa ṣe lónìí olúwa nawọ́ ìyanu níparí ohun gbogbo jẹ́ ká lè yìn ọ́ lógo jésù kristi agbára wa. Praise the Lord. Living so shout hallelujah. Ẹ jẹ́ ká jókòó mo kí àwọn ọmọ ọlọ́run wípé a kú ìsìn tòní o bí kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsìn ní ayé ẹ̀mí mímọ́ yóò dáàbò rẹ̀ bò wá ohun tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ lónìí ní ìjọba ọlọ́run màmá ojoojúmọ́ gbogbo ìgbà là ń gbàdúrà olúwa pa olúwa mú olúwa ṣàánú mi mú mi rí ìyanu jẹ́ lórí ọ̀fẹ́ gbà ẹ má jẹ́ ká gbàgbé ilé ológo ilé ìkẹyìn fún wa níbi tí kristi ti gbé pèsè àyè sílẹ̀ fún wa ìjọba ọ̀run òun la fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ẹ sọ fún ẹ tó wà lẹ́yìn yín ẹ sọ fún pé ní ìjọba ọ̀run mi ò ní jẹ́ ní àwátì ẹ jẹ́ ká sọ fún ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa pé màmá níjọba ọlọ́run èmi ò ní jẹ́ ní àwátì ibo tilẹ̀ là ń pè ní ìjọba ọlọ́run yìí ìjọba ọlọ́run òun ni ipò tí a máa padà sí nígbà tí a bá kúrò nínú ayé bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa a ò débẹ̀ rí a ò mọ bó ṣe rí ṣùgbọ́n a ti ń gbọ́ ohun tí bíbélì sọ fún wa nípa rẹ̀ bíbélì ròyìn nínú ìwé ìfihàn ó ní ọ̀run dára jerúsálẹ́mù titun ni màmá níbo ló fẹ́ wà nígbà tí ìpè bá dún nígbà tí ọjọ́ ìkẹyìn yẹn bá dé ǹjẹ́ ìwà ọwọ́ rẹ lè bá ọ mú jésù jọba ǹjẹ́ ohun tó ń ṣe nínú ìṣe ǹjẹ́ ó lè jẹ́ kí o fi ìjọba ọlọ́run yẹn ṣèrè jẹ ǹjẹ́ kìí ṣe pé ìwà rẹ máa mú ọ pàdánù ilé ológo ǹjẹ́ kìí ṣe pé nínú ìwà rẹ yẹn ohun tó dára ó ti lò nínú ayé ní ìjọba ọlọ́run ó wà lọ máa jẹ ìyà tí kò yẹ kó jẹ lórúkọ jésù èmi àti ẹ̀yin olùfẹ́ yìí a ò ní jìyà ní ilé ológo èmi àti yín a ò ní dẹni ìtanù ohun mi ò mọ̀ rí kò mà ní fọ̀sẹ́mi àti yín o ìjọba ọlọ́run jẹ́ ìpele tí a wò ní ipò tó ṣe pàtàkì jùlọ nítorí pé ní ìgbà kan rí a máa lo inú ayé yìí nígbà tá a sì ti ń lo ayé lọ a ò rẹ́ nìkan tó wà nínú ayé tó gbé sáyé rí a máa ṣe gbogbo tó yẹ ká ṣe nínú ayé a ó wá padà lọ sí ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ ní ọ̀run kristi jésù sọ fún wa ó ní èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún kíni o fún wa ìyẹn ni pé jésù jẹ́ ká mọ̀ pé níbi tí òun bá wà níbẹ̀ la máa wà kìkìdé ẹni tó lè wà níbẹ̀ ni ẹni tó bá ṣe rere ẹni tó bá ṣe ìfẹ́ ọlọ́run ẹni tí kò bá tọmọlàkejì jẹ ẹni tí kò fọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn bá tọmọlàkejì rẹ̀ jẹ ẹni tí kò máa gbọ́ orúkọ ọmọlàkejì rẹ̀ kó wá pé orúkọ yìí ò ní débi gíga òun nìkan ló lè fi ìjọba ọlọ́run ṣèrè jẹ ẹni tó bá lè fi fẹ́ fi ìjọba ọlọ́run ṣe jẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó sin ọlọ́run ní àkókò tó wà àti ní àkókò tí kò wọ̀ màmá sísin ọlọ́run ó jẹ́ nínú èrè tí èèyàn máa rí gbà nínú ìjọba ọlọ́run lórúkọ jésù àti èmi àti àyànfẹ́ yìí lórúkọ jésù a ò ní pàdánù ilé ológo nílé ológo èmi àti yín a ò ní jẹ ní ìtanù mo fẹ́ kẹ́kẹ́ ká wo ohun tí bíbélì sọ nínú ìwé Jòhánù John chapter 14 ẹ jẹ́ ká wo ohun tí verse 6 yẹ sọ John chapter 14 verse 6 ẹ jẹ́ ká ṣí bíbélì wá síbẹ̀ John 14 verse 6 jésù wí fún un pé jésù sọ̀rọ̀ ó ní èmi ní ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sẹ́nikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ẹ gbọ́ o yes ẹ̀yin bá ti mọ bàbá mi pẹ̀lú láti ìsinsìnyí lọ ẹ̀yin mọ̀ ẹ̀yin sì ti rí Fílípù wí fún pé olúwa fi bàbá náà hàn wá ó sì sọ fún un pé jésù wí fún pé bí àkókò tí mo bá yí gbé ní àkókò tí mo bá yín gbé tó yìí a wà lórí afẹ́fẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí afẹ́fẹ́ ní jésù wípé ní àkókò tí mo bá yín gbé tó yìí ẹ̀yin ò tí ì mọ ẹni tí bàbá ṣe. Praise the Lord. Living so shout hallelujah. Alààyè ké hallelujah dáadáa. Ohun
tí ọ̀rọ̀ ẹ jókòó mà, God bless you. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yẹn fi ń yé wa ni wípé Jésù ní ọ̀nà òtítọ́. Ọ̀nà òtítọ́ tá a sì lè tọ̀ nìyẹn ká tó lè jó ìjọba Ọlọ́run. Láì tọ̀ ọ̀nà yẹn kò sí ọ̀nà fún wa ní ọ̀nà ìjọba Ọlọ́run. Lórúkọ Jésù àti èmi àti ẹ̀yin àní pàdánù ilé ológo. Ní gbogbo ìgbà àwọn àyànfẹ́ lóde òní ó ń ta máma bèèrè nípa Olúwa fún mi ní ọ̀rọ̀. Ẹ wò tí ọ̀rọ̀ bá pọ̀ jù gan lè mú èèyàn pàdánù ilé ológo. Àpọ̀jù ọ̀rọ̀ máa mú kéèyàn sọ ìjọba Ọlọ́run torí pé nínú àpọ̀jù ọ̀rọ̀ àìmọye nǹkan lèèyàn máa wù níwà. Àwọn olóye tó bá ń gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ pé ohun tí mo bá yín sọ yìí ó jẹ́ òye ọ̀rọ̀ tó nípọn. Nítorí pé nínú ọ̀rọ̀ nígbà mìíràn ẹlòmíràn ìgbéraga á gbé wọ̀ á lè ní nítorí ọ̀rọ̀ tó báyìí. Níwọ̀nba ìgbòmíràn tí ẹlòmíràn bá ní ọ̀rọ̀ tó níyẹn gan á tún fẹ́ mú kí òṣì wọnú ayé rẹ̀. Òṣì tó fẹ́ wọnú ayé rẹ̀ ní pé á pàdánù ohun tó dára. Lórúkọ Jésù ọ̀rọ̀ tèmi àti yín máa ní tá a máa pàdánù ohun tó dára. Lórúkọ Jésù a ò ní nírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Jésù sọ fún wa ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni tó bá fẹ́ wá sọ́dọ̀ bàbá ó gbọ́dọ̀ tọ̀ ọ̀nà yẹn. Láì tọ̀ ọ̀nà yẹn kò ní lè rí ọ̀nà lọ. Ẹ jẹ́ ká tó ẹsẹ̀ Bíbélì yẹn kà John 14:6. Jésù sì ní fún pé èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Praise the Lord. Kò sí ẹnikẹ́ni tó fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ Jésù. Àwọn ọmọ Ọlọ́run ìwà wo ló wà lọ́wọ́ èmi àti yín? Èyí tó lè mú wa pàdánù ilé ológo, èyí tó lè fẹ́ ká kàn máa gbàdúrà lásán. Ìwà wo ló wà lọ́wọ́ èmi àti ẹ̀yin tó lè mú wa sọ ohun tó dára nù? Ṣé nínú ọ̀rọ̀ rẹ ni, nínú èké ṣíṣe ni, ohun tó dára fún ọ ní láti kọ̀ sílẹ̀? Nínú ìfi ọ̀rọ̀ kẹ́lẹ́ bá tọmọlàkejì jẹ́ ni, ohun tó dára fún ọ ní láti kọ̀ sílẹ̀? Nínú ìtàjẹ̀sílẹ̀ ni, ohun tó dára fún ọ ní láti kọ̀ sílẹ̀? Ọlọ́run ó fẹ́ onírònípìwàdà. Tí ènìyàn bá ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, Ọlọ́run á sì tẹ́wọ́ gbà. Ẹ gbọ́ lórí yẹn, ó ní wá ẹlẹ́ṣẹ̀, ìwọ kò ní láti ṣègbé bí o bá wá sọ́dọ̀ Jésù olùgbàlà, òun ti ṣe tán láti dáríjì ọ. Ẹ̀yin màmá àti bàbá tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ tí mo bá wá sọ ní òwúrọ̀ yìí, ẹ jẹ́ ká yí padà nínú ìwà búburú wa. Tá bá rí ohun kan tá à ń ṣe táwa náà mọ̀ nínú ọkàn wa pé kò dára, ẹ jẹ́ ká kọ̀ sílẹ̀. Àwọn àgbà sọ pé kọ̀ọ́lẹ̀ ìwà tí ò dáa, kọ̀ọ́lẹ̀ ká lè jogún ìjọba Ọlọ́run, ká lè bá Jésù pé. Ẹ gbọ́ nínú ìwé ìfihàn, ó ní mo sì dúró rí òkú àgbà àti èwe, ó ní wọ́n dúró ní iwájú ìtẹ́ ìdájọ́. Kò yọ ọmọdé sílẹ̀ o, kò dé yọ àgbàlagbà sílẹ̀, nítorí pé ìjọba Ọlọ́run is for every one of us. The eternity is not meant for one person. Gbogbo wa la máa kú, gbogbo wa la sì máa jíyìn iṣẹ́ wa níwájú Ọlọ́run. Torí náà àyè tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yìí lówùúrọ̀ yìí, mo fẹ́ kí ẹ fi sínú ọkàn yín wípé gbogbo ìwà wo ni mò ń wù tí ò dáa, èyí tí ò lè bá mú kí ènìyàn bá Jésù jọba. Olúwa gba ìwà yẹn kúrò lọ́wọ́ mi. Gbogbo ìrìn àjò tí mò ń rìn, èyí tó lè fa ẹkún bá ayé mi ní ìkẹyìn. Ẹ̀gbọ́n ọlọ́rọ̀ àti ìránṣẹ́ yẹn ṣe lè rán mi létí. God bless you. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ọlọ́rọ̀ àti Lásárù, ẹ wo ọlọ́rọ̀ bó ṣe jẹ ayé tó nínú ayé. Wọ́n máa gbé oúnjẹ kàbìtìkàbìtì síwájú ẹ̀, ó máa jẹ ohun tó dára. Ẹ wo Lásárù, àwa lọ máa ṣa èrú àkàrà lábẹ́ tábìlì ọlọ́rọ̀. Praise the Lord. Ibo la fẹ́ pé ọlọ́rọ̀ gbà lọ? Ọlọ́rọ̀ lọ sínú iná. Praise the Lord. Lásárù lọ sí ọ̀run rere. Somebody shout hallelujah. Ọlọ́rọ̀ yẹn, ohun tí a gbọ́ nínú ìwé mímọ́ ni pé ó wà nínú ẹkún ìpayín kékeré. Òǹgbẹ wá tún gbẹ màmá. Kí ni èrè tó o ní nínú ayé tó o máa jọrọ̀ ayé tí wọ́n bá dé ìjọba Ọlọ́run tó ń gbẹ wa máa gbẹ ọ́? Kí ni èrè tí èmi àti yín fẹ́ ní nínú ayé tá a máa jèrè gbogbo ayé tá ó sì pàdánù ilé ológo? Èmi máa ń sọ fún ọ̀rọ̀ yẹn, mo ní ọ̀rọ̀ tí n bá sọ lẹ́yìn máa sọ lójú. I will never buy back. Tí n bá rí nǹkan kan tó ṣe tó dáa, máa sọ lẹ́yìn máa dé sọ lójú ẹ̀. Tó bá bá mi gbogbo ẹ̀ máa nílò tán mo sọ bẹ́ẹ̀ o. Ó lè nà mí. Ó sì lè mẹ́gbàá pé ohun tó máa sọ ní wípé evangelist ọ̀rọ̀ tẹ́sán ó ti tóbi jù, ẹ má ṣe kí ni o, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ jọ mi. Màmá jẹ́ olótìtọ́ níwájú Ọlọ́run. Ṣé ohun gbogbo pẹ̀lú òtítọ́? Mú àgàbàgebè kúrò ní ọ̀rọ̀ rẹ. Gbogbo ìlànà rẹ jẹ́ kó jẹ́ títọ́. Ìwọ gan fúnra rẹ wúra rẹ níwájú Ọlọ́run pé ṣé mo pé? You yourself search your mind as I'm talking to you now. Wọ́n ọkàn ẹ pé ṣé mo pé? Ṣé mo tiẹ̀ pé náà? Ìwà wo ló wà lọ́wọ́ mi? Iṣẹ́ wo ni mò ń ṣe? Àwọn nǹkan wo ni mò ń rìn ní ìlànà rẹ̀ tí kò bá ti Ọlọ́run mu? As I'm preaching to you, it's affecting me. I'm talking to myself and I'm talking to you. Ẹ jẹ́ ká dúró nínú Jésù ká lè bá Jésù jọba. Jésù Kristi ti lọ. Ó ti lọ pèsè àyè sílẹ̀ fún èmi àti yín. Àyè tó wá pèsè sílẹ̀ yẹn, ohun tó dára fún èmi àti yín ni láti ní ibùgbé níbẹ̀.
kò ní dára ká sọ àyè tó pèsè yẹn ká pàdánù rẹ̀ lórúkọ Jésù. Ẹ̀yin àyànfẹ́ yìí ẹ ò ní pàdánù nílé ológo. Ohun mi ò mọ̀ rí nílé ológo, mo ní kò ní fọ̀ sí wa. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn sọ, ó ní mo sì rí òkú àti àgbà wọ́n dúró ní iwájú ìtẹ́ ìdájọ́, ó ní a sì ṣí ìwé kan sílẹ̀. Ìwé tá a ṣí sílẹ̀ yẹn a fẹ́ ka gbogbo iṣẹ́ wa ní o, gbogbo bó ṣe ń ṣe tó nínú ilé Ọlọ́run, ìwọ tó ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lẹ́sẹ̀, ìwọ tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ní tiẹ̀ ní gbogbo ìgbà, ìwọ tó jẹ́ pé bá ń bá mi mo yó mi ò mọ̀ bí ebi ń pọmọ ẹnìkankan, ìwọ tó ti ẹ̀ ṣàánú ẹnìkan rí jọ ti délé ayé, ìwọ tẹ́nìkan lè sọ pé nípasẹ̀ rẹ̀ ni mo ti rí àánú gbà. Search yourself. Gbogbo ìgbà tá a bá wá sí ìpàdé Rèhóbótì, a ó wá, a gbàdúrà, a lọ sílé wa. Lónìí Olúwa ní ká bára wa sọ̀rọ̀ lórí ìjọba Ọlọ́run. Kristi dẹ̀ ti sọ fún wa, ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè, ó ní kò sí ẹni tó lè lọ sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Màmá tó bá délé rẹ lónìí, mo fẹ́ kó yẹ ọkàn rẹ wò, àwọn ìwà wo ni mò ń wù tí kò bá Ọlọ́run, tí kò bá ìfẹ́ Ọlọ́run mu? Àwọn ìrìn àjò wo ló wà lẹ́sẹ̀ mi tí Ọlọ́run gan ò yọ́nú sí? Kí ni ìgbésẹ̀ tí mo ti ẹ̀ ń gbé nínú ayé tó lè mú mi pàdánù ilé ológo? Kí ni ìrìn àjò tí mò ń rìn tó lè mú mi sọ ilé ológo nù? Màmá Bíbélì ròyìn, ó ní ọ̀run dára, ó ní Jerúsálẹ́mù tuntun nù. Lórúkọ Jésù, àti èmi àti yín ní ilé ológo, mo lá ò ní pàdánù rẹ̀. Lórúkọ Jésù, ilé ológo yẹn mo lá ò ní pàdánù rẹ̀. Lórúkọ Jésù, a ò ní sọ ilé ológo nù. Ọwọ́ Olúwa yóò máa bá wa rìnrìn àjò. Praise the Lord. Alààyè ké hallelujah. Ẹgbẹ́ olórin yẹn ó ní ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé ẹ yí ìpadà. Ẹ kọrin, onídàájọ́ ayé olùwọ́ tí ó béèrè lọ́wọ́ rẹ̀, báwo ló ṣe lò ó, kí ló ṣe ṣe sí ìgbésí ayé rẹ̀. Onídàájọ́ ayé ń bọ̀, ó máa wá béèrè lọ́wọ́ ẹ̀mí Bọ́lá Oyètókí, ó máa béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin àyànfẹ́ tẹ́ wà nínú ìpéjọpọ̀ yìí wípé báwo ló ṣe lò ó, báwo ló ṣe ṣe sí ìgbésí ayé rẹ̀. Ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa, ẹ jẹ́ ká fi èyí kásẹ̀ rẹ̀, ẹ jẹ́ ká lọ sínú ìwé ìfihàn chapter 21. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ó sọ níbẹ̀. Evangelist ẹ bá mi ka bẹ̀rẹ̀. Ìwé ìfihàn 21 verse 1, ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀. Mo sì rí ọ̀run titun kan àti ayé titun. Somebody shout hallelujah. I want to read the Bible verses myself and I want you to listen attentively. Mo fẹ́ ka ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, mo sì fẹ́ ká tẹ́tí sílẹ̀ láti gbọ́. Ó kà báyìí pé mo sì rí ọ̀run tuntun kan àti ayé tuntun kan, nítorí pé ọ̀run ti ìṣáájú àti ayé ìṣáájú ti kọjá lọ, òkùnkùn kò sì sí mọ́. Mo sì rí ìlú mímọ́ nì Jerúsálẹ́mù tuntun tí ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, tí a múra sílẹ̀ bí ìyàwó tí a ṣe lọ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀. Mo sì gbọ́ ohùn ńlá kan láti orí ìtẹ́ wá ń wí pé, kíyèsí, àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn, òun á sì máa bá wọn gbé, wọn ó sì máa jẹ́ ènìyàn rẹ̀, àti Ọlọ́run tìkára rẹ̀ yóò wà pẹ̀lú wọn, yóò sì máa jẹ́ Ọlọ́run wọn. Ọlọ́run yóò sì nú omijé gbogbo nù kúrò ní ojú wọn, kì yóò sì sí ikú mọ́, tàbí ọ̀fọ̀, tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sì sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ. Somebody shout hallelujah. Kò sí ikú mọ́, kò sí ìbànújẹ́, ìyè títí nífẹ̀ẹ́ ni tó bá gba Jésù gbọ́ o, ní Jerusalem tọ̀run. Jerusalem tọ̀run ni ìlú tuntun ni ilé ayérayé níbi táwọn ti lo gbogbo ìgbésí ayé wa. Kò sí ẹkún níbẹ̀, Bíbélì ló sọ bẹ́ẹ̀, ó ní kò sí ìbànújẹ́, bẹ́ẹ̀ ni kò sí ọ̀fọ̀, kò sí ẹkún, kò sí omijé, ó ní ayọ̀ títí ni níbẹ̀. Màmá, báwo ló ti máa dára tó bí èmi àti yín ṣe ń wá sí ìpàdé Rèhóbótì, kémi àti yín tún bá Jésù jọba, ká tún jọ jókòó ní ilé ológo nì, ká tún jọ wà papọ̀ báyìí, ká tún jọ máa yin Ọlọ́run wa, nítorí pé Kristi ẹni ìyìn lógo títí ayé ni. Lórúkọ Jésù mo sọ̀rọ̀ jáde, ohun tí ṣe ẹkún, ọ̀fọ̀, ìpayín keke, òṣì, lórúkọ Jésù nínú ayé mi àti yín ó di àwátì. Agbára Ọlọ́run gbé wa ró. Ẹ̀mí mímọ́ Ọlọ́run tá ó fi ọkàn sí ọ̀rọ̀ yìí, tá ó sì fi ṣe ìfẹ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ jẹ́ tí ẹ̀rí ọkàn yóò máa jẹ́ wa ní gbogbo ìgbà tá a bá hùwà tí kò tọ́, Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Jerusalem tọ̀run, orin mi ìlú ẹ̀kọ́rin, ilé mi ti máa kú, ẹ̀kún ìkókun mi. Ẹ sọ̀rọ̀ ibi ayọ̀ nígbà wo lè ní òrojú
Jerúsálẹ́mù titun ni mo sọ̀rọ̀ jáde pẹ̀lú àṣẹ ìpè àti èmi àti ẹ̀yin a ò ní dẹni ìtanù. Nílé ológo a ó bá Jésù jọba. Ohun mi ò mọ̀ rí fún ayé mi fún ayé rẹ kò ní fọ̀ sí wa. Bí a ti ṣe ń jèrè ohun gbogbo nínú ayé, ohun ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tá ó pàdánù ilé ológo lórúkọ Jésù kò ní jẹ́ ìpín wa. Ààbò Ọlọ́run yóò dájú lórí wa. Jerusalem tọ̀run orin mélòó ilé mi ti ń bá kú ẹkùn ìbùkún mi. Ẹ kọrin èmi ayọ̀ nígbà wo lèmi ò rojú rẹ̀ Ọlọ́run mi. Ọlọ́run onímájẹ̀mú a ti gbọ́ ọ̀rọ̀ rẹ. Jerusalem tọ̀run ìjọba Ọlọ́run ní orúkọ Jésù àti èmi àti ẹ̀yin àyànfẹ́ yìí ní ilé ológo a ò ní dẹni ìtanù. Ó wí jáde lórúkọ Kristi Jésù a ò ní pàdánù ìjọba Ọlọ́run. Nígbà tí ìpè bá dún, Bíbélì wí pé ó ní àwọn òkú tó ti kú nínú Jésù, ó ní wọn ó jí dìde wọn ó sì bá Jésù jọba, àti àwọn alààyè pàápàá tó bá ṣe rere wọn ó ní ìpín nínú Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin alààyè tẹ́ ẹ gbọ́ ohun ọ̀rọ̀ yìí, ẹ̀yin tẹ́ wà nínú gbọ̀ngàn ilé ìjọsìn àti ẹ tẹ́ wà lórí afẹ́fẹ́, nígbà tí ìpè bá dún, ohun mi ò mọ̀ rí mo ní kò ní fọ̀ sí wa. Àti èmi àti ẹ̀yin àyànfẹ́ yìí a ó bá Jésù jọba. Jésù Kristi Olúwa wa. Àmín. Somebody shout hallelujah. It is well with us in Jesus.